ti program fún mi mo fẹ́ wá dán òka Aluwo wò ní ọ̀dọ̀ yín pẹ̀lú ẹran kéra ẹran sílẹ̀ ẹ má fún mi ní kankan. Ọba ẹni sùúrù àfà ẹni sùúrù àfà ẹni sùúrù. ṣé ń gbọ́ mi ọba. bàbá ẹlẹ́rọ̀. bẹ́ẹ̀ ni bàbá mi. níbo lẹ ń gbé. mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀tún Èkìtì mo gbé nílùú Òṣogbo. ó dáa ẹni ṣe òrùka yẹn tẹ́ fẹ́ fi lu ewúrẹ́ yẹn. bẹ́ẹ̀ sà. ṣé ẹ máa fi gbá dáadáa ní àbá ẹ kàn máa fi kàn. máa fi kàn ní ara ó máa ṣubú ó máa lulẹ̀. ok ẹ kàn máa fi kàn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ kàn máa fi kàn díẹ̀ àbí. bẹ́ẹ̀ni. ẹ ní fi gbá. kò sí bí ó ṣe ní kan ara rẹ̀. no ọba ẹni sùúrù mi ò ní ẹ má pè mí ní sà. ẹ má wọrí gbogbo ala deserve respect. ok sà kábíyèsí ọba inú mi dùn gan. àpọ́nlé lára fẹ́. so òrùka yẹn ṣe máa bá báyìí ní gbà àbẹ́kọ̀ máa fi kan ara ẹ̀ báyìí. ẹ ṣe bàbá mi ṣe rí tá a bá ti fi òka yẹn sí ọwọ́. ok. kò sí bí a ṣe fẹ́ gbá ẹran lábàrá kó kú. ẹ̀hún èmi ò ní fẹ́ kẹ́ gba èmi kàn fẹ́ kẹ́ ṣèbí kó òrùka yẹn ti kàn ni. bẹ́ẹ̀ ni bàbá mi. because ẹ lè lọ gbá ẹ̀mí ẹ̀ ẹ̀yin tẹ́ bá ti ń kọ́ ẹran ti kọ́ ọmọ tó tẹ́ máa gbá lára. ọba o ẹ jẹ́ ẹ dá mi lóhùn ẹ̀dá ó ti pẹ́ tí mo ti ń kú ẹsẹ̀ ẹ̀dá mi lóhùn náà. mo ò ní tí mo ṣẹ̀ṣẹ̀ jà wọlé èyí tí mo ṣẹ̀ṣẹ̀ wọlé jẹ́ ń bọ̀ sọ̀rọ̀ kábíyèsí. ó yá ṣé òrùka yẹn wà lọ́wọ́ yín níbi tẹ́ wà yẹn. no ọba ẹ wo ẹni tí ẹ máa gbọ́ ọba ẹ máa gbọ́ èmi ò kàwé púpọ̀ ṣe ti gbọ́ mi ò mọ bọ́n ṣe operate sẹ́ẹ̀tì dáadáa ẹ rí i pé nígbà tí wọ́n fẹ́ bá mi ṣe wọ́n sọ fún mi mo ṣẹ̀ṣẹ̀ sọ bí mo ṣe máa open ojú mi ni. láti bíjẹrin ẹ ṣe program fún àwọn babaláwo inú mi dùn gan èmi ò kí ń wo ìwòkuwò ẹ lọ sí mi kì í wo kan mi kì í so nífá mi kì í sí ọmọ kan yìí. bàbá èrò pẹ̀ má yẹ ká prolong ọ̀rọ̀ ìkọ́ tá a sọ ni wípé ṣé òrùka yẹn wà lọ́wọ́ yín báyìí kàbí kò sí. mo ní nǹkan tí wọ́n fi ewé àti egbò ṣe ewé àti egbò. ṣé òrùka yẹn wà lọ́wọ́ yín báyìí kàbí kò sí. kò sí ní ọwọ́ mi níbí báyìí ẹ fún mi ní déètì tá a máa pàdé. ẹ jẹ́ ká pàdé lọ́la. aláti Òṣogbo wá sèkó. bẹ́ẹ̀ ni màá sanwó mọ́tò yín gókòmù tẹ́ bá ti fi kan ewúrẹ́ tó bá ti pa ewúrẹ́ yìí máa fún ní 500 but tẹ́ bá ti fi kan tí ò bá ti pa ẹsẹ̀ lẹ́wọ̀n fi rìn padà lọ sílé.